Keep listening to Good Radio, the number one online podcast. Salamu alaikum gbogbo mùsùlùmá Jummah Mubarak ló ń ṣe yín pẹ̀lẹ́ o. Jummah Mubarak ní ètò tí ó mọ dé sétí gbọ́ yín ní gbogbo ọjọ́ Jímọ̀ Yawmal Jumu'ah lórí àwọn ìkànnì Good Radio podcast lórí YouTube, Good podcast lórí Spreaker studio, Adéjọlá ọmọ Adékọlá lórí Facebook, Spotify. Alamẹ́ta lè tó yìí pín sí o. Abala alákọ̀ọ́kọ́ Qur'an níbi tí a ti máa ka Qur'an sí etí gbọ́ wa. Abala wàásí ló sì kejì níbi tí àwọn àfáwò ti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Abala ẹlẹ́ẹ̀kẹta níbi tí a ti máa kọ́ nípa ẹ̀sìn sán-sán pẹ̀lú àwọn tírà àti àwọn àdíìsì. Síbẹ̀ náà láti wá láǹfààní àti máa fi ìbéèrè náà sọwọ́ sí wa. Wá rí i pé ètò yìí ó dára púpọ̀ kò sí máa gbọ́. Darapọ̀ mọ́ olótú ètò yìí Ridwanulahi Ibn Abdulgafar ní gbogbo ọjọ́ Jímọ̀. Láti ṣe onígbọ̀wọ́ àbí fún ìpolówó ọjà ẹ pè sórí aago yìí 09067090901. Jummah Mubarak ló ní pé síláṣẹ a ò ní ṣẹ̀ sí o. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. A bẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run, ọba àná ọba òní ọba títí láéláé, ọba tí ó mọ bẹ bí bẹbẹ ti ń bẹ ni, ọba tó jẹ́ pé òun náà ló kọ́kọ́ wà láyé yìí kí nǹkan mi tó wà ń bẹ, ọba mi tó jẹ́ pé òun náà ló kọ́kọ́ wà lọ́run kí nǹkan mi tó wà lọ́run kó tó dá nǹkan mi sọ̀rọ̀. Allah, agbára Ọlọ́run ọba yìí pọ̀ gan. Orúkọ Ọlọ́run náà la fi wá ń bẹ̀rẹ̀ ètò fún tòní. Ètò yín ètò wa Jummah Mubarak. Eléyìí tẹ́ lè ṣe kẹ́ mọ́ gbọ́ ní gbogbo ọjọ́ Jímọ̀. Ọgọ́bùrú láyé fẹ́ sọ wá aláwọ̀. Jummah Mubarak lètò tó dé sétí gbọ́ yín lórí Good podcast, ìyẹn lórí YouTube channel àti gbogbo àwọn ìkànnì tó kù tẹ́ ti máa ń gbọ́. Ridwanulahi Ibn Abdulgafar. Orúkọ tó mo tún ti dé o. fẹ́ sọ wá aláwùrà ló yí kúrò. Àwa náà kọ́ la dé, Ọlọ́run ọba ló dé. Allah. Ẹ ti mọ̀ mí gẹ́gẹ́ bí ìṣe mi lórí ètò yìí. Àpàdà sá. Pé tí má ti kọ́kọ́ dé sórí ètò yìí báyìí, ọpẹ́ ni mo kọ́kọ́ máa ń dá fún ọba Ọlọ́run o. Ní ẹ̀kan. Ọba Ọlọ́run wo náà ni? Apá. Ọba tó sọ wa láti ìjẹ̀dọ̀. Àdán wa. Tọ́ ó ti dìjẹ́ ẹ̀dógún báyìí tá a ti pàdé lórí ètò yìí. Kò já burú sọ wá. Ó ń sọ wa lọ, ó ń sọ wa bọ̀. Kó kárí ayé, ẹ̀dá ò lè ṣeré kó kárí ayé. Aburú tó kọjá ìmánì wa kò gbé kò wá láyà. Sí ní òun. Ọlọ́run a dúpẹ́ o. Ìdá lọ́rùn. Èèyàn bá Wòye àná, ti ń pè gan, máa pẹ̀ wò. àwọn tó kú nípa ìṣẹ̀lẹ̀ tírèènì rélùwé tó ní Èkó, Sọ wá o. wọn ò mọ̀ pé àwọn ó kú. Tọ́ba mọ̀ pé àwọn ó kú ni wọn ní ìwúlẹ̀ jáde ń dọ́nà. Àmọ́ Ọlọ́run sọ wa, ó ń fi àánú tiẹ̀ ó fi ń gbà wá. Allah, alhamdulillahi rabbil alamin, alhamdulillahi rabbil alamin, alhamdulillahi rabbil alamin. Ọ̀pọ̀ ibi láti lọ Sọ̀gá yìí tó yẹ ká ti kọ àgbákò ńlá tó jẹ́ pé òun láàrán títí tá a fi jáde kúrò láyé. lágbára. Àmọ́ Ọlọ́run yìí ó sọ wá ń bẹ̀. Ọ̀tá mi pẹ́gbẹ̀rún. Alhamdulillah. Ọba alá. Ọpẹ́ ló tọ́ ká máa dúfọ́ ọba Ọlọ́run Allah. Gba fi mí Ká máa dúpẹ́ ní gbogbo ìgbà. wéde. Torí oore tọ́lọ́run wọn bá ń ṣe fún wa ó pọ̀ kò ṣeé kà. Innal hamdalillahi nahmudu wa nasta'in Àmì yóò ti lé wa nastaghfiru wa na'udhu billahi min sururi anfusina ẹ̀rù ogun tó fi hùn. wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له Ọ̀pọ̀ àbọ̀ له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله èkó bá محمد رسول الله صلى الله عليه ń وسلم bẹ lọ́dọ̀. لا إله إلا الله Kò má محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد àti àlọ́bàbò.
وعلى آله سيدنا محمد náírà lólówó كما صليت على سيدنا إبراهيم kìkì òsì وعلى آله سيدنا إبراهيم إنك حميد مجيد. ìrọ̀jò mọ́rọ̀ ìjà ebi lébi adúpẹ́ fún Ọlọ́run ìbẹ́lú mi. àti ti sàtàlátù fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ ti mọ̀ pé torí àkókò tá a ní lórí ètò yìí ká máa lọ pápápá sínú agbami ètò. tún dá ẹjọ́ tọ́lọ́hún bá abala mẹ́ta náà la máa ń gbé sétí gbọ́ yín ní gbogbo ọjọ́ Jímọ̀. ètò ló ìyẹn lórí ètò Jummah Mubarak. lọ́hùn sí tèwé tàgbà ní abala alákọ̀ọ́kọ́ náà ni qira al-Qur'an. ọ̀báyọmọ́ kíka al-Qur'ani sétí gbọ́ wa. ọ̀rọ̀ Ọlọ́run ìwé mímọ́ tó jẹ́ pé àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá tó fi rán ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ọmọ aráyé o tó fi rán ọ sáyé pé káwa ọmọ Ádámà àti àlìjànú ká máa fi ṣègbésí ayé wa. kálálùfà mánú àtàfi lólé ayé o náà lal-Qur'an wọ́n fẹ́ kàwọ́ bá àti àdìsá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ó di pápápá ká máa lọ sí abala qira al-Qur'an kó tó di pé àwa máa lọ sí abala wáàsí. lẹ́yìn abala wáàsí náà ló wá ń kọ́ abala nípa ẹ̀sìn wà ló níbi tá a ti máa ń kọ́ra wa nípa ẹ̀sìn Islam tí ó fi jẹ́ tẹ̀wọ́gbà níwájú Ọlọ́run. dáadé súnà ní àárí ọ̀ranyàn olú ibẹ̀ náà láti mọ láǹfààní àti mọ gbé sétí gbọ́ wa. àwọn àfáà wa ti wà ń kalẹ̀ Muhammadu al-Fatihu al-Farisi tí wọ́n bá wa sọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n sì tún kọ́ wa nínú tírà àdìsí àti àwọn fíkíù wọlé eléyìí tá a ti ń láǹfààní àti mọ gbéyẹ̀wò láti bí January yóò pọn wá tá a ti bẹ̀rẹ̀. kò sí lé Bismillah ẹ jẹ́ ká lọ gbọ́ al-Qur'an. أعوذ بالله من الشيطان الرجيم وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما. àníri jù báyìí lọ fún abala qira al-Qur'an nítorí àkókò àfàwọ̀ ẹ dákun ẹ bá wa mú abala wáàsí wá tábà ti wá gbọ́ wáàsí náà tán tá a ti gbọ́rọ̀ Ọlọ́run ọba tán ẹ dákun ẹ já tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká gbọ́rọ̀ Ọlọ́run ibẹ̀ náà láti mọ láǹfààní àti mọ dágbére lórí ètò fún tòní torí pé kò sí àkókò mọ́ àfà bismillah àfà wa Fatihu al-Farisi ẹ ṣe gbogbo gbá Ọlọ́run ọba yóò san yín ní ẹ̀san dáadáa ó yá bismillah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Adúgbò mọ́ Ọlọ́run ọba àfẹ́yìnfà nẹ́bùwà Muhammad àtàwọn sàábì wọn àtàwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa. Àlékún kẹ́ àlékún dẹ̀ kọ́lọ́mà ṣe fún wọn. Níbi ń ta sọ ní ọ̀sẹ̀ tó kọjá òun náà ní ìwà dáadáa àti ìwà burú. Ìdásọ̀ àwọn sọ lọ́sẹ̀ yìí òun náà ní pé ǹjẹ́ ó dáa ká ṣe dáadáa sóbì wa, ǹjẹ́ ó dáa ká ṣàìdá sóbì wa, kí là ń pè lóbì, kí ni ojúṣe òbí lórí ọmọ, kí ni òbí ti lè ṣe fún ọmọ tọ́mọ òfin nígbàgbé. Ńlá kọ́kọ́ ń tá nẹ́bí sọ fún wa tó gbà wá látọ̀dọ̀ Ọlọ́run ọba rẹ̀ tó wá ń kà fún àwọn ọmọ aráyé táwọn tó fẹ́ gbọ́ nù rẹ̀ tá sì mú un lò tí sì ń wúlò fún wọn. Àwọn tó ṣe ìgbọ̀ngbẹ́rí sọ́lọ́run bá wọn ní gbọ́rọ̀ rẹ̀ àwọn náà rí n tó pè wọn níbi bẹ̀. Níbi náírà yẹn máa máa kàkà fún yín bẹ̀ ọ̀pọ̀dọ̀ rọ́bùkà látàbùdó ìlàhìyà وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقضى ربك ألا تعبدوا إلا إياه Pupa iláṣẹ ń gbé ẹgbọ́dọ̀ sí nǹkankan ọlọ́ọ̀bá ní sọ́bẹ̀ fún pa láṣẹ àgbọ́dọ̀ sí nǹkankan tó yàtọ̀ sí ọlọ́run ọba àgbọ́dọ̀ pé nǹkankan míì tó yàtọ̀ sí ọlọ́run ọba lọ́lọ́run wàbíliwà lídé ní èlé sàánà lẹ́yìn àti ẹbájọ́ àgbàǹgbọ́ ọlọ́run ọba lọ́lọ́run ọba tán kẹwàá ṣe dáadáa sáwọn òbí yìí dáadáa tọ́lọ́run ní ká ṣe sáwọn òbí wa yìí kìí ṣe ń gbé kó kan ara kó wá ra míìkì fún wọn kó lọ gbé fún wọn kó ní bá ṣe ṣe dáadáa sí ọ tó bẹ́ẹ̀ ló ṣe ṣe yẹn dáadáa láíláí ni kò ní gbà kan kò ní gbèǹdéke bí àwọn táǹpẹ̀rẹ̀ àwọn ní
táǹpẹ̀rẹ̀ àwọn ní ìgbègbè yìí àwọn táǹpẹ̀rẹ̀ àwọn ní súnà ó yẹ pé mo yẹ ṣe súnà ọlọ́run ọba àwọn fẹ́ tẹ̀lé tọ ọlọ́run ọba ni wà nílò ra míìkì fún àwọn ẹ̀yà àwọn gbé ká máa mú gbé míìkì kan wọ́n ti ní ẹni inú ayé wọn nínú wàhálà tán ṣe fún wọn láyé ó ní wà bí wà lídé ní ẹ̀sáná ẹ ṣe dáadáa sáwọn òbí méjèèjì ìmọ̀ ẹbúlógà náà ìdákàrí kí bá rọ̀ nígbà tí àgbà bá lọ dé bá wọn áhádùn máa bóyá ẹyọ kan ni àgbà dé bá lọ́wọ́ yín àókílà hùn máa àbáwọn méjèèjì gan làgbà dé bá lọ́wọ́ yín pé ẹ̀yin náà ti dàgbà àmọ́ àwọn ẹ̀yà yín ẹ ti wá darúgbó àtàwọn bàbá yín wọ́n ti darúgbó ẹ nídìí láti ṣe gbogbo nǹkan bá fẹ́ fún yín fún wọn gbogbo nǹkan bá fẹ́ yín ẹ nídìí láti ṣe fún wọn tẹ̀bá wá lè rí ṣe fún wọn ẹ wá ṣe bágbára yín ṣe mọ ẹ tún wá bágbára yín ṣe kí ò ṣe mọ ẹ ṣe kẹ ẹ ṣe kọjá rẹ̀ torí pé wàhálà tí ìyá ṣe lérí ọmọ kì í ṣe tèrè mí wàhálà tí bàbá ṣe lérí ọmọ kì í ṣe báyìí ló mọ ẹ dákun ẹja múra wọn látẹ kólé lahùn máa wọn á sọ pé wọ́n sọ wọ́n méjì ogún fi mọ́rí wọn fín mọ́ra àwọn méjèèjì fi wọ́n sọ wọ́n pé ìyá ìtẹ́ ń bèèrè yìí ti pọ̀ jù bàbá ìtẹ́ ń ṣe èyí àkílódé ẹ̀dì jẹ́ pẹ̀mílẹ̀mì wọ́n sọ báwọn fún wọn máa fara dá wọ́n látẹ̀ ní àárín òun máa wù pé gbogbo wọ́n yàgbẹ́ òun kú gbẹ wọn ìgbà tó wà ń kú gbẹ wọn wọ́n tún wá ń yàgbẹ́ síbò mi kò wá jáde máa ń gbé bẹ́ẹ̀ ṣe rí báyìí bàbá má ṣe bẹ́ẹ̀ gbogbo tó bá ti ṣe bẹ́ẹ̀ ó ti kú lọ́mọ gidi ni wà búlí láhùn máa kọ̀wọ́ láńkẹ́rì máa ọ̀rọ̀ àpínlẹ̀ ní mọ́ sọ fún ọ̀rọ̀ tútù kọ́dà kò sí ló máa ṣe ń pòfókì rẹ̀ bí máa ṣe ń dààmú rẹ̀ tó bí wo àwọn náà ṣe fara dá ọ́ nígbà tó wà ní kékeré nù tó jẹ́ pé ò tí lè dárìn ò lè dá ṣe kankan láyé rẹ̀ káàkọ́ wò ilé yìí ká só ní àwa sọ máa wò wàhálà tí ń bẹ ń bí oyún wàhálà tí ń bẹ kéèyàn tó lóyún ẹ̀sùn wá rí káṣẹ̀ sọ pé ò lè dárìn gbàtán bí ọsáyé tán ò lè dárìn ò lè ṣe kankan tí ààrẹ ò bá rí kó sùn kò ní sùn tí ó bá rí kó jẹun ló dàmú ló wá tó bá rí tó ń gbóná kò ní lè jòkó kò ní lè ṣe kankan tí wá ní ìyà tí ń bẹ níbi ẹni tó bá ṣe ìyá rẹ̀ méjèèjì tó bẹ́ẹ̀ ó lágbára púpọ̀ ọ̀nà Ànábì wa sọ fún wa nínú ọ̀rọ̀ Ànábì wa Muhammad tí ń jẹ́ hadith nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ tí ń sọ fún wa ó ní al-kabā'ir kí àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ́ di ẹ̀ṣẹ̀ wọ́n máa pè nǹkan gbáǹkọ́ bí ẹ̀ṣẹ̀ ńláńlá tó jẹ́ pé kò sí ẹ̀ṣẹ̀ náà tó ẹ̀ṣẹ̀ yẹn ni ó ní wọ́n gba alátọ́dà Abubakar radiyallahu anhu ìfẹ́ ọlọ́run àtọ́lọ́ ọlọ́run kó máa bá ó sọ bá Ànábì wa Muhammad ó sọ wípé alā ukhbirukum bí akbaril kabā'ir mo fẹ́ fi alá ẹ̀tẹ́ tí kẹgbọ́ mo fẹ́ fún yín nírò nípa àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ́bí àwọn gbáǹkọ́bí ẹ̀ṣẹ̀ fàlásà kú ó ní mẹ́ta náà ni wọ́n kù lí náà bala ya Rasulallahi Abubakar wá sọ pé àwọn sọ wí fún Ànábì wa Muhammad bí kí àwọn nǹkan yẹn kọ́ọ̀lá Ànábì sọ pé ishraku billahi ẹ̀ṣẹ̀ alákọ̀ọ́kọ́ tó yẹ pé kò sẹ́ṣẹ̀ fún tó tó ẹ̀ṣẹ̀ yẹn láyé òun ní kí yẹn ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run ọba àwọn ẹ̀ṣẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí tí yẹn bá ṣẹ̀ ó ṣeé ṣe kí èèyàn rá foríjì méjì ń bẹ àmọ́ foríjì ẹyọ kan Ọlọ́run yẹn foríjì yẹn ń bẹ ó ní alákọ̀ọ́kọ́ bẹ̀ wọ́n náà ní ishraku billah ẹni tó bá ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run ọba tó bá mú Ọlọ́run ní ìyàtọ̀ sọ́lọ́run ọba ẹlẹ́ẹ̀kejì uququl walidayni ẹni tó bá ṣe ẹ̀yà rẹ̀ tó ṣe bàbá rẹ̀ ó ní wàkánà mútàkà ìyàun fàjálásà fàkọ́ọ́lá wàkánà mútàkà ẹni Abubakar wá ní òun wà ní ẹni tó bẹ̀rẹ̀ fàjálásà àwọn àjòkò fàkọ́ọ́lá wọ́n sọ pé àní òjẹ́ tí ó gbọ́ wakọ̀ ó ló sórí àtẹni tí máa ń jẹ́rí èké ẹni tí ń jẹ́rí irọ́ wá ṣáádá tí ó sórí àtẹni tí ń jẹ́rí èké àní òjẹ́ tí ó gbọ́ wakọ̀ ó ló sórí ẹni tí ń jẹ́rí èké ẹnìkan òṣẹ́ olóòṣẹ́ ẹnìkan olóṣìwà burú ìwọ tán mú ọlọ́kọ̀tún pé kò lọ jẹ́rìí tó wọ́n ń jẹ́rí èké ìwọ lọ́yà tó ń dá tó ń ṣe tó ń gbẹ́jọ́ má ṣe ọ̀sọ́kúsọ ìwọ adájọ́ náà má dáadáakúdà Ọlọ́run ọba kò fẹ́ kájẹ ẹ̀ṣẹ̀ tí Ọlọ́run lè dáríjì yàn fún ẹni tó bá ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run ọba ọdún bá máa ń pé o ti ṣe àyàfi tó bá ṣe kí ni tó bá kúrò níbi ẹbọ tí ń ṣe lọ́lọ́run tó lè foríjìn ìwọ tó bá rárí pé o ti ṣe òbí rẹ méjèèjì tètè bẹ̀rẹ̀ kó máa ṣe tújú bá lọ sọ́dọ̀ Ọlọ́run ọba kò lè bá àríyànjú Ọlọ́run ọba ń jẹ̀bi àkíyàmà Ọlọ́run ṣàánú wa
ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run. àmín. kò ní ibi tá a máa lè lọ lórí ètò Jummah Mubarak fún tòní. subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. ó dàbọ̀ ó tún dijọ́ mẹ́jọ ká tó rí àkọ́tún ètò yìí. Masalam.